tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ti ń wò wá nínú ilé. Mo kí yín pé ẹ kú déédé wòyí, ẹ kú kó lè dá tá à ń bá káàkiri. Ọba òkè yóò mọ wà gbogbo wa o. Níwọ̀nba ìwọ̀nba àsìkò yòówù tí ó kù kọ iye ọdún ìparí, mo ò ní fèmí àtẹ̀yìn sàwátì. A ti wọ ọdún 2023 láyọ̀ àtàlàáfíà. Ayọ̀ àtàlàáfíà náà la fi parí ẹ̀ tí a tún mọ̀ kíra wa pé happy new year ní ọdún 2024 pẹ̀lú àṣẹ Èdùmàrè. Tó aburú ò ní ṣẹlẹ̀ sí yín o, kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà àti àlejò mi nínú ilé agodo lọ́sàn-án yìí. Tó gbogbo yín mo kí pé ẹ kú ojú wòran. Gbogbo bí yòówù tẹ́ ti ń wò wá, ọ̀sán ni alẹ́ ni àbáàrọ̀, mo kí yín pé ẹ kú déédé wòyí o. Mo tún dé lọ́sàn-án tòní. Aṣiwaju yín rẹ̀ Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣòlú ilé ògbàdàn, ọmọ lásà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé, ọmọ òye tẹ́bí àrídì ògológun ọ̀kàkà mójóbi ní ilẹ̀. Tó mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò Iṣẹ́ Ajé. Iṣẹ́ Ajé lẹ́tọ̀ tí ó ń lọ lọ́wọ́ lórí ìkànnì OJB TV ẹ̀ka èdè abínibí, níbi tí a ti ní àlejò lẹ́yìn tí a mọ̀ fọ̀rọ̀ wérọ̀, lẹ́yìn tí a jọ máa sọ nípa nǹkan tí wọ́n gbé dání, nǹkan tí wọ́n ṣe. Ṣùgbọ́n ṣáájú náà, kí n tó dé, kí n tó bọ̀, mo kí gbogbo wa pé ẹ kú kalẹ̀, ẹ mọ̀ bá mi kalẹ̀, mò ń bọ̀. Association of Nigerian Broadcasters, Lagos State Chapter, tó ń ṣe àkójọpọ̀ independent presenters, freelancers, media owners, àtàwọn òṣìṣẹ́ rédíò àti TV. Wọ́n ń pe gbogbo èèyàn síbi Abroad Lagos Christmas Carol 2023 pẹ̀lú àkọlé The Reason for the Season, Spirituality, Thanksgiving, Funfair and more. Lọ́jọ́ Monday 18th December 2023 nínú Èkó multipurpose hall Radio Lagos Agídìgbé Ìkẹjà oníwàásù Pastor Sam Ojo Baba Authority. Ìfigagbága orin pérésì láàárín àwọn ìjọ tí a fi wé pé àwọn èèyàn kàǹkàǹkà máa wà ní ìjókòó láti ṣe ìwúlò ètò yìí 0803 802 9962. Lọ́wọ́ sí ti rí ìrànwọ́ rẹ̀ lọ́wọ́ sọ́wọ́, lọ́wọ́ sí wọn láti mú ẹ̀mú. Ọba tàbí fún wa. Abroad Lagos Christmas Carol ẹ máa yọ̀. Tó a ti ń sọ fún yín nípa Christmas Carol ẹgbẹ́ wa Ambod ẹgbẹ́ pèdèpèdè léyìí tí yóò wáyé ní ọjọ́ Monday ọjọ́ 18 ní Ajibola Èkó multipurpose hall nílùú Ìkẹjà. Níbẹ̀ lẹ́ẹ̀ tí máa gbọ́ wa tẹ́ ẹ̀ máa wò wá nígbà tá a bá ń ṣàjọyọ̀ ọdún kérésì ní ọjọ́ náà. Oníwàásù wa lẹ ti gbọ́, olùṣọ́ àgùntàn Prophet Sam Ojo Baba Authority. Ẹ mọ̀ bọ̀, inú wọ́n dùn láti rí yín, kẹ́ wá bá wa dáwọ́ dùnú, kí ẹ wá bá wa yọ̀ ní ọjọ́ Monday. Ó kùjọ́ mẹ́ta báyìí lẹ́nìí pẹ́lẹ́sà Èdùmàrè. Àwa náà lẹ́ẹ̀mọ́ bá àmọ́ retí ẹ̀ náà léyìí tí ẹ̀ ti ń bọ̀ tẹ̀ ti ń gbáradì láti wá bá wa dáwọ́ dùnú fún ọdún kérésìmesì. Tó kíní kan ni mò ń sọ ṣáájú kó tó di pé mo lọ sọ́dọ̀ àlejò mi. Ó ní pé gbogbo ọjọ́ tá a bá ti parí ọdún 2023 tá a fi dùnú àtayọ̀ tá a fi wọ ọdún 2024 léyìí tí ṣe ọjọ́ kẹjọ láti ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2024 lọ. Abala ètò kan mọ̀ wáyé lórí gbogbo ètò tí a ti ń ṣe léyìí tí a pè ní Ademeto and his friend. Ademeto and his friend, ètò tí a fi mọ́ gbáradì
fún àyájọ́ ọjọ́ ìbí mi léyìí tí ó wáyé ní on the 24 March 2024 ẹ pé 44 àbí bẹ́ẹ̀ náà ni. tó ètò yìí mo ṣe láti mọ fìyìn Olódùmarè ni ibì kan láti bẹ̀rẹ̀ ibì kan náà là ń lọ ṣùgbọ́n a mọ̀ dúpẹ́ fọ́lọ́run níbi tí àpàdé àjẹkẹ́ mọ̀ bá a ṣe rí àwọn tá a bá pàdé àwọn tó tọ́ wa sọ́nà àtàwọn tí a fi gbàgbọ́ dì mọ́ tí wọ́n ṣe bákan yòókù tó ọba òkè lọ́ba tó dì mú ó náà lọ́ba tá a lè fi gbàgbọ́ wa tá a lè rò mọ́ pé kí ó bá wa tu ìrìnàjò wa ní ayọ̀ àti ìdùnnú ká lè láṣeyọrí tó orí ètò ìṣe ajé la wà ẹ ti rí àlejò mi lẹ́gbẹ̀ẹ́ mi lápá ọ̀tún mi níbí àlejò wa ẹ káàsán ẹ kú déédéé wòyí ẹ káàbọ̀ sórí ètò wa ìṣe ajé ǹjẹ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tí ó ń wò yín nínú ilé. Orúkọ tèmi ni Funmilayo Ajibola. Ẹ káàsán kí gbogbo ilé o. Arábìnrin Funmilayo Ajibola àwọn náà ni ẹ ti ń gbọ́ wọn léyìí tí wọ́n ti kí yín nínú ilé. Ǹjẹ́ àlejò wa kí ni nǹkan tí ẹ mú fún wa lọ́sàn-án ìkẹlẹ̀ ní fáwọn ará ilé àtàwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò yín? Mú rẹpẹtẹ wa náà ju pé ohun tí à ń tà lórí ọjà wa ọṣẹ olómi àti ti ìbùwẹ̀ àti ti ìfọṣọ bẹ́ẹ̀ lọ à ń ṣe lórí iléeṣẹ́ wa Macro Ventures. lórí iléeṣẹ́ wa ní Macro Ventures à ń ṣe ọṣẹ à ń ṣe Dettol Aiza air fresher ẹ bá dẹ̀ fẹ́ kọ́ à ń ṣe gbogbo ẹ̀ náà là ń ṣe àdẹ̀ yìí ṣe àwọn tó ní patí wọ́n máa bá wọn tó lọ patí lọ hàmìbẹ̀ à ń ṣe gbogbo àwọn yẹn náà gbogbo ẹ̀ là ń ṣe lórí iṣẹ́ wa. ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ béèrè ìbéèrè torí pé mo rí pé gbogbo ìbéèrè náà lẹ ti ń dáhùn fúnra yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan báyìí ṣùgbọ́n Yorùbá ní gbòkó àmọ́ lápẹ̀rẹ̀ ṣé ẹ kàn wò pé kínní mo lè ṣe àbí nǹkan kan ló tì tẹ́ fi bẹ̀rẹ̀ sí di iṣẹ́ ìyàbí báwo lẹ ṣe dé iṣẹ́ à ń ṣe ọṣẹ à ń ṣàwọn nǹkan èlò inú ilé lọ́lọ́kan òjọ̀kan. Ṣẹ̀ṣẹ̀ rórun tí mo ní nípa láti ṣe tí mo dẹ̀ wò pé nǹkan tí mo lè ṣe ni òun ni ó fà tó ní pé bó ṣe ń ṣe di àsìkò yìí mo dẹ̀ pé Ọlọ́run adé túbọ̀ fún wa ní okun àti agbára rẹ̀ sí i. Kí n sọ pé báwo lẹ ṣe ń ṣe àwọn ọjà yìí jẹ́ àwọn tí wọ́n nílò ẹ̀ ni wọ́n ń bẹ̀yìn àbí ẹ̀ ń ṣe fún gbogbo èèyàn níbi yòó bóyá nǹkan tí kálukú kan lè bọ́ sọ́jà tó lè rà. À ń ṣe fún àwọn tó nílò ẹ̀ a dẹ̀ ń ṣe fún àwọn tó yẹ pé wọ́n lè bọ́ sọ́jà wọ́n á rí gbogbo ẹ̀ náà là ń ṣe. tó kí lórúkọ àwọn ọjà kọ̀ọ̀kan tí ẹ jẹ́ kí. tí èèyàn bá tiẹ̀ wá wò pé kíní mo fẹ́ kọ́ yóò tó yẹ ọdún mélòó téèyàn ò fi kọ́ iṣẹ́ à ń ṣe àwọn èròjà tí à ń lò nínú ilé yìí. oníṣẹ́ kan tí ó gbàyàn ní àkókò àti ìgbà ní ọjọ́ bí n bá ṣe lè nílò ọ̀fẹ́ àti dìde mọ́ sí ó lè jẹ́ ọ̀sẹ̀ kan ó lè má tó ọ̀sẹ̀ kan ẹlòmíì ó lè jẹ́ bí ọjọ́ mẹ́rin ó ti mọ̀ a ṣe ń ṣe torí kìí ṣe kan tí ó lágbára náà lọ títí torí ẹlòmíì wà tẹ́ pé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àṣà máa kọ náà ni tó máa fi bọ̀
ẹlòmíràn tẹ́ pé tẹ́ bá ti ṣàlàyé á tètè grab ẹ̀ pé òun ti mọ kíní yìí o òun náà lè ṣe o. irú ọjọ́ orí wo wà ní ẹ̀yìn tó lè ṣe bóyá gbà àbọ̀mọdé àtàgbàlagbà ẹ̀ gbogbo èèyàn ló lè ṣe. àtọmọdé àtàgbàlagbà ni kò sẹ́ni tí òun ló fún nǹkan tá à ń lò lójoojúmọ́ ni tá a fi ń búwẹ̀ tá a fi ń fọṣọ tá a fi ń ṣe gbá tá a fi ń ṣàwò àtọmọ kékeré àtàgbàlagbà lórí ọ̀fẹ́ àti ipò. ọjà àbí ẹ jẹ́ káwọn èèyàn rí ọjà nínú ilé ẹ jẹ́ ayọ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè bá mọ nǹkan tí à ń sọ nípa rẹ̀. tó gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá èròjà inú ilé bóyá ẹ fẹ́ fọṣọ ẹ fẹ́ fọ balùwẹ̀ ẹ fẹ́ fọ mọ́tò àbáwọn nǹkan míì tí a mọ̀ pé a lè ṣe orúkọ sọ ní choice multipurpose liquid oil ṣé ẹ ti rí báyìí. gbogbo ìṣe gbogbo la lè fi ṣe a lè fi fọ aṣọ a lè fi fọ mọ́tò a lè fi fọ balùwẹ̀ wa kò sí nǹkan tá a lè fi ṣe gbogbo ẹ̀ la lè fi ṣe òun náà láti fi hàn yín. tí àwọn èèyàn bá wá bóyá àwọn tó fẹ́ kọ̀ tàbí àǹtí Funmilayo a ní ìdí ọṣẹ yìí a ní kíníkà báwo ni wọ́n ṣe fẹ́ dé ọ̀dọ̀ yìí. nọ́mbà 43B la wà ní Adébimpé Kòsọ̀fẹ́ ní my 12 wọn náà kí tùlọ ibẹ̀ la wà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kọ́. 07041191016. tó fún gbogbo ẹ̀yin tí ẹ nílò ọṣẹ ìfọbọ́ ọṣẹ ìfọṣọ dìtọ́ àìsà àtàwọn nǹkan èlò inú ilé yòówù tí ẹ nílò ẹ lè kàn sí iléeṣẹ́ Funmaco Ventures ní nọ́mbà 48B Adebimpe Street ní Kòsọ̀fẹ́ my 12 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n pè 07041119016 07041191016 tàbí ká kúkú pè báyìí 07041191016 bó ṣe WhatsApp náà ni ẹ bá fẹ́ ti bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ẹ kàn sáà pè wọ́n ẹ kàn sí wọn lórí WhatsApp nọ́mbà yìí náà lẹ́yìn nọ́mbà tí a ti dárúkọ fún yín. Iṣẹ́ ajé ohun ètò tí ó ń lọ lọ́wọ́ àlejò mi tí mo gbé wá lẹ́ni ni aláṣẹ Funmaco Ventures Funmilayo Ajibola lẹ́yìn tí wọ́n wá jẹ́ kí wọ́n wá polówó àwọn èrò àwọn iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ ajé àwọn nǹkan tí wọ́n ń lò láti fi ṣiṣẹ́ ajé táwọn náà ń lò láti fi jẹ́ ọmọbìnrin ká má sọ pé ọmọkùnrin. tó ìwọ ìyáálé ilé kí náà dúró wò gbogbo ẹ̀yin tí ẹ kàn ń fẹsẹ̀ gbálẹ̀ tẹ́ ẹ̀ rí nǹkan kan láti lè ṣe àsìkò rẹ̀ fún yín láti wá nǹkan kan ṣe bóyá o fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe ọṣẹ tàbí o fẹ́ kọ́ o fẹ́ mọ̀ nípa bá a ṣe ń ṣe dìtọ̀ oògùn ẹ̀fọn oògùn àpáyà àpàdùn àti àìsà pẹ̀lú àwọn nǹkan míì kódà oríṣiríṣi ọṣẹ yòówù bóyá ọṣẹ ìwẹ̀ tàbí ọṣẹ ìfọbọ́ gbogbo ẹ̀ ló lè kọ́ ní iléeṣẹ́ Funmaco Ventures lọ́dọ̀ arábìnrin Funmilayo Ajibola tó jẹ́ aláṣẹ Funmaco Ventures. àsìkò rẹ̀ mọ́kàn káwọ́ lẹ́rán kó máa wo rẹ̀ ràn torí ẹni tó bá dákẹ́ báyìí ní títa rẹ̀ ló bá dákẹ́ tó kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò Iṣẹ́ Ajé fún ti tòjọ́ ti tòní pẹ̀lú àlejò mi arábìnrin Funmilayo Ajibola Funmaco Ventures tí ó fìkàlẹ̀ sí nọ́mbà 43B Adebimpe Street Kòsọ̀fẹ́ nílùú my 12 nípínlẹ̀ Èkó ẹ̀rọ
ìbánisọ̀rọ̀ tẹ́ pè wọ́n sí bóyá ẹ fẹ́ kọ́ nípa bí a ṣe ń ṣe ọ̀sẹ̀ tàbí ẹ nílò wọn kan bá yín ṣe àbẹ́fẹ́ béèrè bẹ́ẹ̀ sì lè ráwọn ọjà wọn rà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07041191016 bó ṣe lórí WhatsApp náà ni ẹ̀rọ ìkànnà náà ní kẹ́ ẹ pè ní kẹ́ ẹ fi bá wọn sọ̀rọ̀ lónìí bó sì jẹ́ nìyẹn tó ó ní ibi táwọn fi àdàgbà ètò rọ̀ sí ìwé agbèmí ṣetán agbére ilé o àlùkò ó ṣetán rèdè òkè sùn lékèlékè mi ṣetán mòóròdè ìkẹfùn níní Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ rògbòmọ̀ṣọ́ mòórèlé bàbá tó bí mi lọ́mọ kí n lè bá padà wá lọ́jọ́ míì lọ́jọ́ rẹ̀ tó àrètí yíjọ Monday o kí ẹ wá bá wa yọ ayọ̀ ọ̀dùnnú ní LTV 8 multipurpose hall ní Agídìgbì ní ọjọ́ Monday ọjọ́ kejìdínlógún ní déédé aago 11 lètò ló bẹ̀rẹ̀ a máa retí yín pẹ̀lú àṣẹ Èdùmàrè ọdún ayọ̀ lèmi àti yín láàjọṣe ànífọdún ilé ṣàṣemọ láṣẹ Èdùmàrè tó ire o ire lójú owó rí ire lójú ọmọ rí láṣẹ Èdùmàrè ire kàbìtì.